وسلموا تسليما. اوكي púpọ̀ ẹ̀fún níjọ́rọ̀ wa pọ̀ lónìí púpọ̀. ọlọ́run ọwọ́ kí ẹ̀ lọ́pọ̀ Muhammad alájí àgbà àtàwọn tó bí wọn. amiina. ọwọ́ kí àlùfáà wa àtàwọn tó bí àlùfáà wa. Allahumma àmín. àtàwọn tó àlùfáà wa bí. amiina. ọlọ́run wọlé abáyìí náà bá wa kí àbáwá lágége àtàwọn méjèèjì tó bí wọn. amiina. ọlọ́run bá wa kí àlùfáà àgbà fún bàbá lágége àtàwọn méjèèjì tó àlùfáà àgbà fún bàbá lágége tara àwọn jáde. amiina. ọlọ́run bá wa kí àlùfáà olúwa sí àgbáyé. Allahumma àmín. àtàwọn tó sẹ̀ wọ́n lè nulẹ̀ wọn. amiina. ọlọ́run wọlé àwọn tá a kà á lẹ̀ yìí gbogbo àwọn ẹni ọlọ́run tó ti lọ tó ti kí tá a bá ní ká máa dárúkọ wọn. a sì ní rí àdúrà tá a fẹ́ ṣe à ní rí bẹ́ẹ̀ lọ mọ́. ọlọ́run bá pẹ́ gbọ́ wọn. amiina. wọ́n á tara bẹ̀ ń kí bàbá wa kábíyèsí fẹ́ ń jòkó ní. àwọn kábíyèsí ìrìn gógó kí n yóò sì dùn mọ́ yín bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ dùn mọ́ yín bẹ́ẹ̀. àwọn àfáà wa ní jòkó yìí bí ọba sáwọn àfáà ẹ̀tọ́ ní gbólóhùn yín yóò jábọ́. ọ̀dọ̀ àwọn àfáà ni Allah. bí ọba sọ́dọ̀ àwọn àfáà Allah. àwọn máa ṣèlú ẹnu tẹ̀síbà táwọn bàbá wa lágége tí mo dájú kọ yìí ẹnu tẹ̀síbà tí wọ́n ń fà ìní ọ̀jẹ̀ ìlú gbóná ìlú ọ̀bá máa gbóná. bí ọba sọ́dọ̀ àwọn àlùfáà kábíyèsí ẹ máa gbọ́ gángan nù àfi ẹ mú ijó gidi ẹ sì wọ ẹni tí ń lu tiẹ̀ ní ọmọ àbọ̀lá àwọn afáàní ọ̀dọ́ ọba kábíyèsí mi lẹ́yìn. ó kọ wọn ò sì tẹnu ayé bẹ́ẹ̀ mi ti jáde nílé òde àdìmọ̀dé lágbájá ń fọ́ ó ti kú kémi ojú ogun ẹ̀rí níyì wọ́n bá rí níyì máa ṣe àtùmọ̀bí ọwà ńbọ̀lọ́wà ńbẹ̀ ní háwíyà. bàbá wa Khalifa Salati gbogbo jama ń kí gbé ọmọ bọ̀lẹ̀ gbogbo jama ń kí. bàbá wa abalagége ni wọ́n jẹ́ òkú yìí ẹ̀dá pẹ̀lú ní ma ní akọ̀ wọn pọ̀ ní wọn bí wọn. ọlọ́run ní dààmú amiina. ọlọ́run ní wàhálà yìí Allahumma àmín. ọlọ́run ní yẹ̀yẹ́ amiina. yẹ̀yẹ́ bá dára yọ dára gbogbo tí bá jà fa. ọlọ́run ní kàn ní àbùkù bàbá wa alágége amiina. bábùkù bá dé ó dé bá gbogbo tí bá jà fa. aṣọ àpẹẹrẹ ní kọ́nà wọn máa dàbò yìí bí tí ń dàbò yẹn ní bí ń dà bàbá tá à ń kó bàtà yìí. gbogbo tí bá jásọ àbùkù àtẹ̀yìn àti tókù tẹ́bi àti táwọn tẹ̀bí náà bá fi ọlọ́run ní dàbò. amiina. ààrẹ ní sàmì àgbà. Allahumma. bí ọba fi jẹ́ kò ní tọ́ sí ọ̀pọ̀ nù ọmọ ọba tí yóò gbóòórùn yà ọkọ̀ ní tọ́ o ọlọ́run ò sì ti yín bẹ́ẹ̀. ní a bá lé okò wọn kalẹ̀ báyìí wọn ní kinní ló mú njẹ wọn lè kalẹ̀ tí yín ló mú gbogbo tọ́ba wa ti bàrà ní jáde ọlọ́mọdé wọn ó gbóòórùn ẹ̀ jẹ́ wọn tọ̀ wò ní kí wọ́n sì lò amina. ọbọ̀ lágbára pé ọmọ mi gbọdọ̀ jẹ́ nítorí wọn àná ń bàtà yé létò ní wọn ní sẹ́kù ọmọ ẹ̀ ní kọ́kọ́ bẹ̀ ẹ̀sìn kọ́mọ́ gbogbo bá ti wà society ti dàrú ọlọ́wọ́n bá wa. ìdáni gbọ́ pé zikiru la awliya yunzilu rahma bàbá ń dá kọ yìí ìkẹ́ ọlọ́wọ́n sì máa sọ̀ kalẹ̀ sí àlà gbogbo ẹ̀yin àgbàlagbà olóyè gbogbo ẹ̀yin àgbàfà gbogbo ẹ̀yin bàbá wa táwọn kó táwọn fọlá yín bẹ́ẹ̀ lọ́wọ́ nísìnyí gbà gbogbo ẹ̀yin nìbò kí púpọ̀ ọ̀fọlá ṣé àdàmà kì í
ọlọ́wọ̀n ní dààmú yín. Àmín. ọ̀pọ̀lọpọ̀ Sheikh Kamaluddin mo fi ní ọlọ́wọ̀n ní dààmú yín. Àmín. mo kí àwọn kàrin bíi bàbá wa Sólébọ̀ wọ́n pè mí pa àwọn bẹ Mọ́kà àwọn bẹ lọ́nà ló kàn jẹ́ kí n ráyè wá dá wọn lóhùn ọlọ́wọ̀n ní da ọ̀rọ̀ yín. Àmín. ọlọ́kùnrin ọ̀rọ̀ Allahumma àmín. wọ́n yìí ti tún jíṣẹ́ yín nísìnyí bàbá wa bàbá wa sọ máa ṣe àwọn tó gba àwọn èèyàn ńlá lálejò nù bàbá wa sọ lẹ́yìn lé ìfẹ́ dákọ̀ yẹn àgbàdo àfáwa ló ní kí n dá tọ́lẹ́ ni ọba gba àwọn àfáà lálejò òun náà ti tún dá àfáà wa àlùbáríkà ọ̀la kọ́ fẹ́ràn àwọn àfáà wa ọlọ́run ò ní sẹ́rù báyìí. Àmín. ọlá àwọn àfáà tẹ gbà lálejò ẹ̀ ó bẹ́ẹ̀ ti ní ní bẹ́ẹ̀ bá ń wo iye ọdún sẹ́yìn tí kí ló wọ̀ nínú bàbá tó lẹ́yìn dé ẹ̀ máa ẹ̀ èèyàn gbọ́dọ̀ dákọ̀ pé kí ni à ń jẹ́ báwọn ẹ̀wọ̀ yẹn tẹ̀ tí ń lò bọ̀ ojú yìí sì ń function etí yìí sì ń function ẹ̀rín yìí kan smooth ọ̀fà yẹn mára àwọn àfáà tẹ súnmọ́ ni àtàntẹ̀ sí pẹ̀lú àwọn àfáà àgbàlagbà ọlọ́run ò ní jẹ́ nájà padà sí ibú. Àmín. ọlá àwọn tẹ́yìn náà tara àwọn jáde. Àmín. ọ̀ká wọn àfáà ẹ̀yin aṣíwájú ọ̀nà àwọn àfáà tá a bá jókòó ẹ̀dá kúkú kí n tó sòrò sọ̀dù láyé ọ̀rọ̀ yìí wọ́n pe kọ̀ yẹ kó wí báwọn báyìí lọ yẹ kó wí ẹni ó ní kọ̀ yẹ kó wí báwọn ọlọ́wọ́n ọ̀wá gbé máìkì fún tí ó ti fi kó láyé kò nílò máìkì tọ́ra àyàn ẹni abáyàn ni ẹni abáyàn ni ọmọ wí ọmọ sọ kọ̀ yẹ kó gbogbo ọbáwọn níbi tó ti yẹ kó gbogbo àwọlé ni ìwọ lè mọ ẹ wọ àwọn tí gbá bọ́ọ̀lù ni àwọn tí wọ́n jọba pé ooo báyọ̀ gbogbo èkún náà ẹnẹ gbogbo èkún náà oye owó tí ń gbà ìwọ́n ti jòkó nílé o tún fowó wò ni o tún bẹ́ẹ̀ wúlẹ̀ ẹ̀ tún là á dùn síra yín bẹ̀ ẹ̀ ń sọ́kọ ara yín bẹ̀ wá gbóyè gbogbo èkún sẹ́mi. ẹ̀ tún wá jà fún kẹ́ẹ̀ tún múra yín nígò mo ò sì mọ̀ fẹ́ẹ̀ tún múra yín ní. ẹ máa wọ ọlọ́run ẹni ọlọ́run bá ránṣẹ́ ní jẹ́ wọ́n fẹ́ dàbí lágbájá kọ̀ pọ́sibú ìyàwó lórí mo ní yín bá ẹ dákun àwọn àjẹ́ tí ò jẹ́ kẹ́kọ̀ọ́ sí kábíyèsí kò sáà kábíyèsí wọn a máa ní ìyá lóde àbá àyàgbájì tó tún bẹ́ẹ̀ dà padà sí àwọn ọba wọn tún máa ní ìyá lóde wọn tán àwọn àjẹ́ wọn nù ìyá lóde náà máa fún ọba tí ìrí ìyá lóde wọn ò ní sọ̀rọ̀ wọn ó kù ìyá lóde lẹ́yìn àwọn tí wọn nù tí wọn ń lò nù àwọn téèrù wọn nù kábíyèsí kankan ò ní ṣe ẹ máa mú lórí lọ́wọ́ dáadáa kankan ò ní ṣe àwọn náà ni wọ́n fẹ́ ti gbogbo ẹ̀ máa mẹ́lá azimin ilẹ̀ ọ̀rọ̀ àwọn ìmọ̀ra ẹ̀yin obìnrin ni kò sí bọ́lá ti tó láyé obìnrin bẹ lẹ́yìn ẹ̀ ní obìnrin bá ń tọ́ fún yàgbé omi sì tán lẹ́yìn rẹ lónìí kéèyàn ọ̀sáré tì mọ́ kó dọ̀bálẹ̀ ó tán lẹ́yìn ẹ̀ náà ló wí ni. torí náà gbogbo ẹ̀yin sọ̀rọ̀ tí mo bá jòkó ní ìmọ̀kì yín o ẹ dákun ọlọ́mọdé ọ̀dà fún yín. Àmín. ẹ bá wọ àfáwà ti ṣe ráyé nù ìfi èbó kún kéwú ẹ̀yà máa bá àwọn ẹni tẹ́mùsì wàhálà àwọn àbí mọ́tà tí gbogbo ká lo àwọn ìṣòwò kò sí bá àfáà náà ní í ṣe nǹkan àwọn náà lọ yẹ ká bá ń bẹ̀ gbogbo MC ayé pátá ọbẹ̀ yàtọ̀ lọ́wọ́ bá wa tù ní ọlọ́run ní jẹ́ ẹ̀rọ padà sí ibò. Àmín. gbogbo oníwàásí ayé pátá ọlọ́run ní jẹ́ ẹ̀rọ padà sí ibò. Àmín. ọlọ́run Allahumma àmín. mọ̀sálù àfọwọ́ bàbá mudir markaz ọlọ́run má dààmú bàbá náà. Àmín. àtàndíẹ ọlọ́mọdé ọtọ́ sí mudir markaz. Allahumma àmín. ọlá àǹfààní fún gbogbo wa ìlú àrà bàbá tó bí wọn. Àmín. bàbá khalifatul arabiyya Safiyullah al-Kamali àáfàá wa gbà ń lọrin. ọlọ́mọdé dààmú bàbá wa khalifatul arabiyya. Àmín. dàpọ̀ ọlọ́mọdé kàn wọ́n lábù. Àmín. má yẹ̀yẹ́ wọn. Àmín. ọlá àkùrọ̀ àbúrò àbúrò. Allahumma àmín. gbogbo khalifa ẹ̀yin khulafa ar-rashidun ọlọ́mọba wa kó gbogbo yín. Àmín. ọwọ́ kí àfa wa tó pè wá tó ní àwa sórí ilé lónìí torí bẹ́ẹ̀ bá wọ báwa rẹ̀ tó wà nínú jókòó báyìí ẹ̀rí tẹ́ ni wá jókòó tí wọ́n mú ni ẹ̀ kó bá mi ẹ jẹ́ jókòó báyìí wọ́n máa wò mí ni wọ́n máa fẹ́ pẹ́ wò mí kó direct rẹ̀ ni wọ́n máa mọ̀ ni ọjà gbèsè àkíyàn jókòó wá bí ẹnìkan báyìí èmi náà fẹ́ ni
àmọ́ lónìí ọ̀pá yẹn mọ́ra tọ́lá àfa àwa àgbà àwọn tí ń gbé nǹkan mi ni wọ́n jókòó lẹ̀ ọlọ́wọ́n ní dààmú yín bàbá rẹ̀ wá. Àmín. ní rí bẹ́ẹ̀ ni ẹ máa wò ní rí bẹ́ẹ̀ ni wọ́n á Kùránì làásìn àbùkù nìkan. Àmín. ẹ̀yin màrìkà sítẹ̀ bá bẹ́ẹ̀ ní ẹ̀sìn ṣe á mi. Àmín. mo kí àfa wa Abdul-Yaqin Al-Ardai. ẹ̀rọ a máa bà mí bẹ́ẹ̀ yẹn bá ṣe gbóná nǹkan báyìí táwọn èèyàn bá pé báyìí. ẹlòmíì wá wọ àfa Abdul-Yaqin gbèsè yọ yẹ ní tọdún tọ. ẹlòmíì wá wọ àfa Abdul-Yaqin ìjókòó káwa yà mí. àfa Abdul-Yaqin ní ìjókòó wọn wá wò pé ṣé wọn dà lóhùn bí tọdún tọ. àfa Abdul-Yaqin ẹ má gbàgbé àfa yìí. àfa yìí lọ́jọ́ onídàá fún yín báyìí. àfa Abdul-Yaqin níjókòó àfa yìí lọ́jọ́ oyè yín báyìí. ìyá bí wa bàbá sì bí wa. wọ́n wà á fà wá lọ́dọ̀ àfa. àfa ọmọ mi nù ìwọ̀nù. ṣé ọlọ́run ti ṣe ọ́ yìí tọ́wọ́ ọlọ́run wà ní àmì. ọ̀rọ̀ wà ní rárá ẹnu àwọn tó ṣe áfíìsì lẹ́wà èmi náà wà ní gbogbo àwọn àyàwó méjèèjì ìwà alhamdulilayi oníṣẹ́ áfíìsì táwọn mi wọn àgbé mókè àìtà ọmọ ọlọ́wọ̀n sọ pé fún wọn nínú àwọn tó lọ́wọ́ òdò dẹ́sí mi ọgbọ́n ni wọ́n èjú yẹ wọn àwọn tó mọ ọgbárí púpọ̀ ọgbà ń gbọ́ sọ́wọ́n báyìí ó lè máa bọ̀ ní àmọ́ ọlọ́wọ̀n kan ṣe gbọ́dọ̀ tí yóò dáa. bẹ́ẹ̀ ni àwọn kan ó lò bá wọn èmi ọlọ́run ní gbìn. Mu'izun muzillun. Mu'izun. èmi lè mi jẹ́ bẹ́ẹ̀. Muzillun. Yasha'u biqahri. Basirun kullu shay'in bima ra'ahu. Mu'izun muzillun. من يشاء بقهره معز مذل من يشاء بقهره سميع بصير كل شيء بمرآه سميع بصير كل شيء بمرآه tí bàbá alágége ti tọ́sí lẹ́nu ni ẹ̀wòye tọ́nà tá à ń fa kí ayé lónìí èló la sá fún bàbá alágége mà kí la sá fún wa ẹ̀wòye èèyàn tí bàbá alágége tọ́ka sí pé lọ́ọ́ tó ń bẹ̀ ẹ́ ó sì tó ń bẹ̀ ayé rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní dáa èló la sá fún wa mà àbẹ̀bẹ̀ ọlọ́run èmi èjì wọn gbé. إنا لا نعذب أعوذ بالله من الشيطان الرجيم إني أولي وأرضهم في أرضهم ودارهم في دارهم وأرضهم في أرضهم إيه سيدي بارا كيلو دي ó sì dákẹ́. وأرضهم في أرضهم ودارهم في دارهم. ẹ̀rù gbọ́dọ̀ bá ọ tọ́lá àwọn tẹ́lẹ̀ ní ìlú ọlọ. وأرضهم في أرضهم ودارهم في دارهم. وأرضهم في أرضهم ودارهم في دارهم. ọlọ́wọ́n ní jẹ́ ẹ̀dájà padà sí ibùsùn. àmín. bí ìbá ṣe pé yálò fún ọmọ ìyá wa bá a sì wò ní ìwé ìbẹ́ gbọ́dọ̀ nù Buhari lọ́wọ́ àyà tẹ̀kọ̀. níbi táwọn wá sí lójó àwọn wá sí lójó kò jù. ibi àbáwá wà ẹni ọ̀fẹ́ yàgbẹ́
kọ́kọ́ wo lẹ́bẹ̀ wò báyìí náà ẹsẹ̀ pẹ̀pẹ̀ ní torí tí a bá ká a bá bẹ̀ tá a bá fẹ́ là gbogbo ìfẹ́ nìyí ọkọ̀ wo bẹ̀ wá kí ló dé mo rí mbẹ́ ọjọ́ mi náà bẹ̀rẹ̀ àmọ́ òrí nǹkan rí báyọ̀ wá bẹ̀rẹ̀ ọ̀ yà bẹ̀ ní a bá dùn yẹn yìí lọ́rùn bẹ̀ ni ọlọ́run ìdúgbò rẹ̀ ní ìlànà ibo tún lẹ̀ lẹ̀ mú ọlọ́run sí bẹ́ẹ̀ bá ń bẹ̀ lu aká yín dédé aká ni. وأرضهم ما دمت في أرضهم ودارهم ما دمت في دارهم ما دمت في أرضهم ودارهم ما دمت في دارهم إنتو تبوا وقا وانواجه بابا lágége àwọn ọ̀rọ̀ الله حياته àná sí wọn ní oko wọn ni níbi ọlọ́run ẹ̀jẹ̀ yẹn gbé ni mo wà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لا نضيع أجر المحسنين إنا لا نضيع أجر المحسنين بابا رضوان ẹ máa nìṣó gbogbo ẹni ó kú kí àwọn àfa yìí kú wọn wọ ẹ̀yìn àbẹ̀bí ọlọ́run èmi ọlọ́run ìní jẹ yín dé iná wàláyé àwọn àdájọ àgbàní ni wọn ò kú lánàá dí wọn lọ sinmi àjẹrẹ mọ̀hásínì ìdẹ́ bá ń fẹ́ràn ọlọ́run ló kù kẹ́ máa tọrọ. iná lánàá dí àjẹrẹ mọ̀hásínì èmi ọlọ́run ìní jẹ pé àjẹrẹ mọ̀hásínì náà ẹni tí bá ń ṣe dáadáa dáadáa tí wọ́n ṣe sáyé ló jẹ́ àgbàgbé wọn. Bàbá wa Alábìínú dáadáa tí wọ́n ṣe sáyé kò jẹ́ àgbàgbé wọn. Bàbá wa Dáúdà àti àgbà lọ́hùn dáadáa tí wọ́n ṣe sáyé kò jẹ́ àgbàgbé wọn. Gbogbo àwọn àgbà àbá àgbáríkì ló mà. Bàbá wa Mùdáàrú Sálẹ̀ Kòtò. Bàbá wa Jọ́ Gbọ́dọ̀. Bàbá wa kò kéwú kò béèrè. Gbogbo àwọn àgbàlagbà wọ̀nyí dáadáa kọ́ ni dáadáa tí wọ́n ṣe sáyé kò jẹ́ àgbàgbé wọn. Gbogbo ẹtí bá ń ṣe dáadáa àwọn ọdún àní jẹ yín gbé àìní jẹ mọ́pẹ́ ni kí wọ́n ṣàdúrà àwọn àfa àbáká wá dé àmín àmín àìjẹgbé ọlọ́run fáwọn àfa nù àìní jẹ yín gbé ìní kárílé àwọn àfa wa ó àfa tí ọba bàjẹ́ bẹ́ẹ̀ ká máa pé kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ẹ̀ẹ́dì bá bá bẹ̀rẹ̀ pé kòlà lùbárí ká kù sí láyé lónìí bàbá wa lẹ́bàá yìí lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ ló kù sí púpọ̀ lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ àwọn àfa àwọn ńláwà ní táwọn pè ní mọ̀kóńdòrò ìmọ̀kóńdòrò ni àmọ́ kò lè dùn ún pè lọ́dọ̀ ìmọ̀kóńdòrò ìmọ̀ tó yẹ kóńdòrò ni ẹ̀rí àmọ́ kò lè dùn ún pè ìmọ̀kóńdòrò ìmọ̀ tó yẹ kóńdòrò. wọ́n bá ń bẹ wájú àfa wọn ha bí jọ́nọ́tà bá ń bọ̀ bá àfa wọn bá ń bọ̀ àwọn kùmùrọ̀ ọ̀gbọ̀n ti ń jẹ́ jọ́nọ́tà wọ́n gba ọ̀nà lọ́wọ́ wọn ni wọ́n mọ̀ wá jọ́wájú àfa wọ́n wá gbé mọ́tíráàsì kalẹ̀ wọ́n wá tẹ ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ fún mi mẹ́jọ ẹ̀dẹ́ ọmọ kéwìn náà tẹ́tẹ́ mi máa bá wà á lọ wọ́n wá kó pílò sí pé ká àfọ ọ̀rá yìí ta wọ́n mọ̀ wá dábìlà wájú àfa náà mọ̀ wá wò inú àfọ mọ̀ wá dùn ọjà àlùbáríkà ọ̀rọ̀ rọ̀ mọ̀ púpọ̀ èyí tó bá wá dé tàfsírì ẹ bá sàdúrà tó gbé máa lọ ayé rí ọjà ẹ̀rí ní sinimá tó mọ́tò jọ yìí ní sinimá tó àlùbáríkà tí wọ́n ṣe ni wọ́n sì èyí tá a bá kù lọ́rọ̀ ni wọ́n máa mọ̀rọ̀ sọ. Bàbá wa Zakari ìyá Agbójì ọlọ́mọsọ akẹ́kọ̀ọ́ kẹ́ amínà. Bí bàbá wa Zakari Agbójì bá ń sọ̀rọ̀ kọ́mọ wulẹ̀ géwu lè mọ̀ fẹ́sùn mọ̀ra ni wọ́n. Bí bàbá wa òkúta kí ní bàbá bá jù báyìí kọ́mọ wulẹ̀ géwu kọ́mọ sọ̀rọ̀. Wọ́n wá pọ̀ lọ bẹ́ẹ̀
inú wọn la kìlápá ọlọ́run kọ́ kẹsùn mọ́ra ni wọ́n balẹ̀ akílápá jẹ́ ọlọ́run inú wọn ni kò sí àlùbáríkà ọ̀hún àlàrẹ̀ ẹ̀dá kí àwọn afẹ́ fi sábà wà fà àfi ká máa ṣàdúrà fún mi àdúrà ni ọlọ́run ti bá ń tẹ̀lé káwọn ní kó wọn ò ní jẹ yín dé wọn ò ní jẹ gbogbo wọn náà gbé tó bá ṣe dáadáa. àmọ́jọ́ lóhùn ti ń dá ẹ̀dá bọ̀ lọ́wọ́ ti àwọn mọ̀láìkà ní ìfi kankan kọlu báyìí àwọn ẹ̀dá tó lóhùn ọba ń dáàbò. àfàbìlẹ̀ ìkíni ìjókòó ìjọba àti pọ̀. àwọn ẹni táàjọ ṣe pọ̀ láyé àwọn akábíyèsí àwọn táàjọ ṣe pọ̀ láyé ọlọ́run ti parí ẹ̀. èmi rẹ̀ ní kọ́lé tira wa àdìmọ́ tira wa nígbà tá à ń bẹ ní alẹ́ mi sáré à ṣe pọ̀ ní. bá a bá ṣe pọ̀ lọ́mùú jọ́nà á sọ̀rọ̀ sí àwa àmọ́ wọnú ilé ara wa. وإذ قال ربك للملائكة أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة farole kan kò fẹ́ gbé kalẹ̀ sórí ilẹ̀ lẹ́lẹ̀. kọlu. orí ọjà pọ̀ fa kọ́. kọlu. ẹ máa mọ̀láyíkà wọ́n wá wojú ara wọn báyìí. ṣe ẹgbẹ́ tẹ̀ bá fìyàn léèrè bàbá alágége bẹ́ẹ̀ bá fìyàn léèrè Buhari Musa àtàbà Sàláwùdí alójúra wọn lọ. tọ́wọ́ ẹgbẹ́ mi lẹ́nu ìtura ní. àwọn ọ̀gá wọn agbára wọn kàn láwọ̀ ó ti fèsì. tí ètò kí mo rò ó ẹgbẹ́ àmọ́ mo á rẹ̀ ní ìgbà ẹ̀ mọ̀ wọ́n kábíyèsí ìbí àtàlárí ta ló jura wọn lọ. ó wà ẹ̀fí kábíyèsí ọba máa wọ́n tọ̀ bí a ó ti dáwọ́ èsì ẹnu ẹ̀ ní tí mo rí pé ẹ̀ mọ̀ ọgá máa gbọ́ ọmọ kan dáwọ́ ìta ló jura wọn lọ. ó ti sọ fún inú kí mi ṣe ẹjẹ́ àbá sí tẹ̀ wí. irú ẹ̀ wá ṣẹlẹ̀ láàrin ọlọ́wọ́n àtàwọn ọ̀la ẹja ìbọ̀lọ́ ní ọlọ́pàá ọ̀gá ẹja bẹ́ẹ̀ àti kan sórí ilẹ̀ ẹlẹ́ ìbọ̀ àbá àbíyàkíní tó omi ní ọ̀tọ̀ ìfẹ́lẹ́ yìí kábí sowó pọ̀ ní. ìbọ̀lọ́ wa mẹ́rẹ̀ ká ìmọ̀láyíká ọ̀gá ẹja bẹ́ẹ̀ àti kan sórí ilẹ̀ ọ̀gá ẹja àrólé kan sórí ilẹ̀. kọ́lù. àtẹ̀jà àlùfíà máa ń sí lùfíà. kọ́lù. àtẹ̀jà àlùfíà máa ń sí lùfíà. torí pé bàbá arígbánu wọn fọjá àlùbáríkà ń bọ̀ pé àdàbíyà ní ẹrú wọn ti ń wọ̀ báyìí bàbá àlùbáríkà rẹ tó lè ti dà. wà á yóò kọ́ rabbuka lil malaika. gbogbo ẹ̀ làwọn bá ṣe àwọn náà làwọn méjèèjì bẹ́ẹ̀ ni. inú ẹbí iṣẹ́ àdámà làwọn tó wá wà. àdámà Allahu hayatahu. kò sí rọ́nú ẹ̀. bẹ́ẹ̀ bá ń gbọ́ ń gbà tí bàbá kà bàbá ń bá wọn lé adé kòmí àwọn ẹbí mi nù àwa nù. náà kò tí ì sí jù. wà á yóò kọ́ rabbuka lil malaika. ìbọ̀lọ́hùn tó bá àwọn màláíkà báyìí sẹ́. inni ìní ọlọ́run. ja'ilun mo fẹ́ ṣe fil ardi sórí ilẹ̀. khalifatan. àwọn ẹ̀kẹ́. qalu. àwọn màláíkà wọ́n wá wojú ara wọn bàbá kábíyèsí wọ́n wá wojú ara wọn báyìí àwọn angels wọ́n wá wojú ara wọn báyìí ọ̀fẹ́ jẹ́mọ́gà ti kì í sórí ilẹ̀. kí ni wọ́n wá rí. ataj'alu fiha. wọ́n ní wọ́ọ́rọ́ ọ̀fẹ́ ṣe sílẹ̀. ataj'alu fiha. olúwa ọ̀fẹ́ fi síbẹ̀. ataj'alu fiha. olúwa ọ̀fẹ́ jẹ sórí ilẹ̀. ataj'alu fiha. olúwa ọ̀fẹ́ gbé kabẹ̀. ataj'alu fiha. ma yusidu fiha. orí pẹ́ẹ́lì ọba àwọn ọmọ torí lónù. ataj'alu fiha ma yusidu fiha. ọba àwọn ọmọ torí dùn. àdámà Allahu hayatahu. àwọn rìkọ́d ọlọ́run ní dààmú yìí. ataj'alu fiha ma yusidu fiha. ìwọ ọlọ́run ọbẹ̀ ṣe é bẹ́ẹ̀ má yóò sinú yíyá ìyàwó lórí àwọn tó máa balẹ̀ jẹ́ ń bẹ̀ wọ́n máa ṣèbàjẹ́ ń bẹ̀ wọ́n máa tàn bàjẹ́ ká wọ́n máa tàn náírà bàjẹ́ wọ́n máa
bàjẹ́ ń bẹ̀ àwọn lọ fẹ́ dá ìyẹn ọlọ́run. ويسفك الدماء ìbàjẹ́ nìkan kọ́ kódà wọ̀yẹ́sìkò dìmá ẹ̀yẹ́ máa yá mi wọ̀ gàdí wọ̀yẹ́sìkò dìmá wọ́n tún máa dẹ̀jẹ̀ lẹ̀ tá a bá dẹ̀jẹ̀ lẹ̀ a bá dẹ̀jẹ̀ lẹ̀ báyìí ẹ wo ye èèyàn tá a pa torí lágbájá fẹ́ jẹ olórí. ẹ wo ye èèyàn tá a pa torí pé lágbájá ara wa ni tẹ́lẹ̀ ọwọ́ á kú. ẹ wo ye èèyàn tá a rán sọ̀rọ̀ torí pé lágbájá ọbẹ̀ dòye bàbẹ́. ẹ wo ye èèyàn tá a rán sọ̀rọ̀ nítorí pé lágbájá òun náà fẹ́ di bòmú báyìí. kọ́dà ń ní wọ́n ní odidi èèyàn mọ́lẹ̀ torí pé nìkan fẹ́ jẹ kó fẹ́ wọ̀ kù. odidi ẹ̀dá wọ́n sì bẹ̀rẹ̀ àlá. bàbá kábíyèsí nígbà kí á máa lọ́wọ́ fìrí ẹ̀ yóò fìrí jìnnì. àwọn bá kan bẹ ọkàn bá wọ́n wà á yọ ọkàn wọ́n yọ fún kan èyí tí wọ́n yọ jẹun náà jẹ́ tẹnìkan ní o ọlọ́mọdé yẹn ọba wọn jọ kàn. أتجعل فيها ما يفسد فيها ويسفك الدماء. ìtàkùrẹ́ à ń ṣe nǹkan lórílẹ̀ àwọn kan bẹ bàbá kan bá kú wọ́n sì gbé ìgbà sísàlẹ̀ ọba náà gbogbo mi tí ń bá ń sùn lára ọba ni yóò máa fún bẹ́ẹ̀ títí di ijọ́ bíi méjì tí mo fi gbogbo àmọ́ bẹ́ẹ̀ omi ní bàbá sùn náà tí ò ní kankan lára má èyí tí ó tún wá jọba yóò jáde pè bí yóò wá fún mi ní ìwẹ̀ wọn á tún yóò tún mú nú ẹ̀ á omi òkú. أتجعل فيها ما يفسد فيها. wọ́n tún wá gé lára ọba náà ọmọ mi wọ́n ti gé tí ó pa má wọ́n lè gé lára ta bí tí wọ́n pa àtàkọ̀ báyìí tẹ́ ẹ̀ ní mọ̀ kí wọ́n gé kankan bẹ̀. awọ ni wọ́n tún fi ṣe kankan yóò wà lára ọba bí nǹkan bá lè yíyà ẹ̀ bá ní rọ́bà mọ́ ọlọ́wọ́ ẹ bàbá wa yóò ṣe ni wọn bí nǹkan lè yíyà ní ẹ̀ hàn ni. أتجعل فيها ما يفسد فيها. أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء. orí àtúnkéwú lálága lórí ọlọ́run kúrọ̀ ní kẹ́kọ̀ọ́ àtúnkéwú lálága àtẹ̀járu bí yá máa yọ sí dùn sí yá wọ́n yẹ tuntun tì mẹ́ àwọn àdúró ta bí ó bí hàmúlẹ̀ kàwé tó kọ́ di ìtura kàkà la ìdí àlẹ́mù ọwọ́ àdúró mbẹ ó tún wá padà ọwọ́ parí ẹ̀. أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. akéwú lálága alórí wọn ké bẹ́ẹ̀ Ìlọrin lọ́lọ́run ló gbogbo wọn kan fún kò sójúlé kan tó wọ́n lọ ní tí ọ̀sán àfa kò sójúlé kan tó wọ́n lọ ní tí ọ̀sán jádàbí gbogbo olúwa yá wọn jádàbí wọn bíya amẹ́rù jádàbí tó wá wáyé wá lónìí I repeat irú jádàbí tó wáyé wá lónìí àbá lọ́wọ́ àwọn bàbá tó bí asáyé àbàbá yìí àbá lọ́wọ́ wọn bàbá ajínigbé mọ̀mọ́ ní okòó ni ẹ mú agbárí ẹ̀dá wá àwọn bàbá tó ti lọ àtẹ̀yìntẹ̀yẹsẹ́kù àbálọ́wọ́ wọn àbálọ́wọ́ yín ẹ wá wo àwọn kan wọn pa tí ó da kọ̀ mọ́ra àwọn àfa wọ́n dẹ̀ mú wa sí àwọn ènìyàn ọlọ́run tá a dá lùbárí kà wọn kì í tàwọn àfa àwọn àtàwọ̀ ọ̀nù àwọn àfa. àwọn àgbàlagbà tí wọ́n lu ayé tán ọ̀sẹ̀ ni ó lu ẹrin ìyẹn nù wọn. ẹ ráwọn àfin ẹ wò wá dáadáa rí mélòó lè rí mọ́ wọ́n ti balẹ̀ wọn àwọn tó sì bọ̀ jáde wọn. ẹ tó sàwọn ènìyàn àkọ́kọ́ àwọn ẹ yóò dá wọn. ìjọ wọn àná bá ń ṣe nǹkan báyìí àbùké àlọ́gbà àwọn náà ní owó àdúrà ní wọ́n ti tún bí wọ́n lọ́wọ́ àgọ́ mẹ́fà wọn jáde láyé wọn palẹ̀ wọn mọ́ tán. أتجعل فيها ما يفسد فيها. wọ́n lè kó dìde àbùké máa sì gun lódó àkúnná wọ́n sì fi sọ́sẹ́ yóò sì máa jẹ́. wọ́n lè gba odidi ọlẹ̀ nínú aláboyún ní mímọ lọ́wọ́ sáfà nàlẹ́ tó wá gbé yìí náà. bọ́ọ̀bà jáláwo kámọ̀ ọ̀páláwo nulẹ̀ wá ní. bọ́ọ̀bà jáláwo.
jádàfá ká mọ̀ pé onífàánú lé wa ni. bọ́ọ̀bà jọ ọlọ́pẹ̀lẹ̀ máa dọ̀pẹ̀lẹ̀ ká mọ̀ pé ọlọ́pẹ̀lẹ̀ nù lé àwọn ni. ọ̀pẹ̀ ẹ̀ máa bọ̀ nulẹ̀ agbára ẹni ọwọ́ wa tó lòun fẹ́ ṣiṣẹ́ ẹ̀ máa bọ̀ nulẹ̀ agbára àtẹ̀jà àlùfẹ́ ẹ̀ ha máa ń yọ ṣe tó fi ẹ̀ ha. àtẹ̀jà àlùfẹ́ ìgbà tí pàdé bọ̀ ni. yóò sì dùn bí wọ́n yá fi kú dì máa. kí ló bẹ́ẹ̀ fẹ́ jẹ ìyẹn ṣe inú jẹ́lẹ̀ èyí wọn náà wá wí ọ̀wá yìí àwọn kan wọ́n ní ó jẹ́lẹ̀ mi ní Buhari ní ọ́fíìsì wọ́n wá ní gbogbo mi ní bá dé mọ́ máa kílẹ̀ ara mi ẹnìkan ò lè bó jẹ́lẹ̀ mi. gbogbo lẹ̀ lórí inú lórí ìta lórí òkè lórí ilẹ̀ lórí ó jẹ́lẹ̀ mi gbogbo wọn. àmọ́ kò sẹ́ni tí ń ṣerú eléyìí ẹ̀yin àṣàwọ̀ bí ti bẹ́ẹ̀ lù kílù ní bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa náà àwọn àṣàwọ̀ ó kéwú kọ̀nyẹ́jú irú mi àwọn àmọ̀ ọ̀rọ̀ bá rí èèyàn tún mọ̀nyẹ́jú ìlànà bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ abárí èèyàn. àwọn tí wọ́n bá rí àwọn náà wá ń kóra àwọn jọ àwọn náà wá ń fọ́ọ̀mù kákọ́s àwọn náà wá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ìwọ́n jẹ́ mọ sọ́ọ̀bù gbogbo tí ń bá dá yìí kó lè kúlíà torí wọn ọlọ́tẹ̀ máa wẹ̀ ní ìkúnra ni ọ̀rí àwọn ìmọ̀ sọ̀rọ̀ sáwọn jẹ́ làbí ọ̀rọ̀ òun lè máa ń gbọ́ yìí ṣé à ń sọ̀rọ̀ ní àbáfẹ́ fàyè sí ọ̀rọ̀ Kùránì lọ́wọ́ mọ́rọ̀ yìí wá gbogbo àwọn tó fi lọ kò sí ìdí kí ẹ lọ mú awọ aláboyún wa àtẹ̀yìn tẹ sẹ́kì sáàmù lórí ìjòkó yìí ẹ wòye àwọn tẹ̀yìn náà bẹ̀rẹ̀ ọ̀hún ní sinmi ti ń gbà ní èwo lẹni kọ́ lọ mú eku ẹsẹ̀ méjì wá. èmi ọmọ pé wọ́n lọ ọmú múndíá àtọmọ adélébọ̀ àṣàwọ̀ àfà. àtẹ̀jọ́ olùbí àbáyọ̀ síjú bí. egun òkú ó sì tán mu sàré. gbogbo eri bàbá ẹlòmí ní tẹlifíṣàn bí tóun sí dáàdì mọ̀ sínú mọ́gbẹ́ dáàdì ìjẹ̀bi bí tóun sí dáàdì mọ̀ sínú bẹ́ẹ̀ ni wọ́n ti gba ẹni tó ní ilé bàbá rẹ̀ wọ́n ti lo eri ẹlòmí ń jẹ ìfún díẹ̀ sàkì díẹ̀ àmọ́ díẹ̀ ọ̀rá díẹ̀ ó ní díẹ̀ jásì pé nú ẹ. àṣẹ àtẹjà àlùfín ìhà máa ń yọ sínú fi ìhà. àtẹ̀jà olùbí àbáyọ̀ síjú bí. ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. àní tí ń gé kankan bàbá wa Khalifa Salati ni wọ́n bọ̀ yìí. àfa wa àgbà. وتسليمي وزكاة تحياتي àfa wa àgbà ni wọ́n lè. على المصطفى المختار خير البريات. àbàbà wa rẹ̀ gbọ́n ẹ lójú kan gbọ́n wọn. صلاتي وتسليمي وزكاة تحياتي bàbá kábíyèsí nù. على المصطفى bàbá المختار sódà ìdẹ́nì. خير البريات. bàbá wa Khalifa Salati nù. ọ̀dọ̀ wọn mo ti sọ ọ̀rọ̀ náà ẹni tó wá repeat bí àyè. أدام الله حياته. ìgbé gbogbo tí ọba ṣẹlẹ̀ ń pa ẹ̀ ààbọ̀ ẹ ti mì wá ṣáájú ọlọ́run sì ní òsì ti jẹ́ bẹ́ẹ̀ òun lòun gbé mi dúró. ó sì ti rí pàápàá tí ọ̀dà pọ̀ mọ́ gangan. أدام الله حياته. bàbá wa Khalifa Salati ọlọ́run ní dààmú yà آمين ọlọ́run ní kàn yín lábùkù. آمين ọlá bàbá wa gbà lọ́hùn. آمين. àwọn àkàwọn gbogbo bí bá ti láwọn ilé Salati àbí gbódò fún wọn máa tán wọn lé ní. ọ̀dọ̀ wọn lọ́run ti ní kádùá ọgbà. mo sọ̀tàn náà lọ́dọ̀ wọn alálẹ̀ ẹjọ́ sí. mo ní bàbá mi wọ́n àfa àti òní mi ilé Salati lọ́dọ̀ èmi náà fẹ́ bí àfa. bàbá wa dàgbà lọ́hùn wa ń sọ fún wọn pé Musa láì bá wa gbélé
wàlí yìí ọ̀rọ̀ ní gbogbo àwọn àfáà ti fẹ́ lọ ní táwọn tó ti lọ táwọn tó sẹ́kù fún wa ní. láì bá wa gbélé wa tí wọn ò délé wa rí wọ́n sì ń pe wọ́n wá pe bàbá mi fẹ́ múlá ìyàwó rẹ̀ tó lóyún sínú ọkùnrin ní òbí àfáàsì ni. àṣẹ mi lè mẹ́mẹ́ jọ́nà èmi náà bá jáde wáyé irú ẹ wo bí mo ti lọ bí sọ nǹkan bẹ́ẹ̀ ni ilé sàláàtì ẹnìkan arọ́hùn fẹ́ mi ní dẹ́gbẹ́ mo lè mì ọ̀pọ̀sibò àti pé tọ́lọ̀ ń bá ṣe ẹni ó lè tọ́gbọ́lọ̀ ń ṣe sí òsì. bọ́ọ̀ bá sì sàbúrú bọ́ọ̀ bá rí i ṣe ọlọ́run ti kàkọ́lẹ̀ kó èrè ikú bẹ̀ ni. adágbọ́já lówó ìníjí ó ní mọ́ bọ́ọ̀ bá rí i ṣe tí bẹ́ẹ̀ nú àkọọ́lẹ̀ débi tí ó ní dé ó ti ní débẹ̀ ọlọ́run wá fi ọ́ ṣe rí ikú bẹ̀ ni. ìtọ́lọ̀ ń bá ṣe ẹnì kan lè fi ọmọ ṣe. ibi agbọ́rọ̀ dénú pé àtẹ́jẹ́ á ní. أتجعل فيها من يفسد فيها. wọ́n ní wọ́n lọ́mú ọbẹ̀ ṣe bẹ́ẹ̀ nù àwọn tí wọ́n máa ṣe bàjẹ́ nínú ayé lọ́fẹ́ dáhùn. ẹ wá wo yẹn tá n ṣe láyé lónìí. nígbà yẹn bá wá lọ bí wọ́n sì kú sí lónìí ẹ̀dá kù. èrí ni mo fẹ́ tútù. ayé wa ń gba kí ni mo gbọ́ wọn wá gbà àwọn àfa wa ni wọ́n jòkó yìí kò sírú ẹ̀ lọ́wọ́ wọn àwọn ọmọ kí ó wọ̀nyí àti tó kún ẹ̀ lọ́wọ́ wọn àwọn tẹ́ ẹ bá rí jí ń serú wọn ní ẹ̀sà àfa ẹ mọ̀ pé wọ́n rà àfa àmọ́ ẹ ń kọlu àwọn ẹni ọlọ́run púpọ̀ àwọn àsáwọ̀ ni àwọn tó fẹ́ débi táwọn èèyàn ló kún ọdún tí wọn ò rí dé wọ́n sì fẹ́ débẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́nà haramu. Ìta àmàlẹ́kẹ̀ wa fi ń pọ̀ báyìí wọ́n wá gbé ọlọ́run jọ náà lè máa ń pọ̀ yìí. Wọ́n yẹ fi kú dì máa. Bàbá Ridwanu mẹ́jọ kò lè fi bá ohun wọn lẹ́nu wa. Wọ́n yẹ fi kú dì máa. Ìwọ náà àwọn tọrọ fẹ́ dá yọ ọmọdé jẹ́ lẹ́lẹ̀. Ẹ wo iye gẹ̀dá dà lẹ̀. Bàbá Kábíyèsí ẹ wo iye gẹ̀dá dà lẹ̀. Wàláhì bẹ́ẹ̀ bá ti di pé wọ́n tún jí yẹn gbé wọn bí àwọn ọmọ tún gbé àwọn mọ́tò gan wọn kọ́dà wọn kó yẹn mẹ́ta lọ́bẹ̀. Àwọn èèyàn ńlá ńlá ní ìlú yìí tún fẹ́ ṣe kíní kan ní. Wọ́n sì lo èèyàn. Ritual wọ́n jí yẹn gbé wọ́n sì lò. Nígbà ẹ bá wá ẹ bá lọ́wọ́ wọn ni ẹni tí wọ́n ti kú tí wọ́n ti pín. Ebe ni ẹ bá ló gbọ́dọ̀ agbẹ́rẹ́ yẹn lọ kó o bá wọn àdúgbò yìí ta ló pa sí yìí wọ́n ti pín ẹjọ́ màgbà ti má pa. Wọ́n tún wá balẹ̀ bíi pé àtẹ̀jẹ́ àlùfíà máa ń ṣe lùfíà. Àtẹ̀jẹ́ àlùfíà. Ọbẹ̀ dábẹ̀. Máa yóò sì lùfíà. Àwọn tí wọ́n máa ṣe ìbàjẹ́ ńlọ bẹ́ẹ̀ gbé kalẹ̀. Wọ́n yà sí fi kú dì máa. Ìbàjẹ́ nìkan kan wọ́n tún máa dẹ̀jẹ̀ ara wọn lẹ̀. Ọba de gbọ́ àwọn kan bẹ ní sinimá ayé kan dá wà yìí náà ọrùn ọwọ́ báyìí is 10,000 agbárí is 20,000 inú ayé kan yìí náà ni àwọn èèyàn sì ń lọ ọ̀rà ọba dalẹ̀ mọ́tò ti pààkì àwọn mọ́tò ńláńlá tẹ̀yìn náà máa wò pé fẹ́ǹsà ní 7 million kíní kan ní àwọn ọkọ̀ ńláńlá àtàtí bí jẹ́mi ń gbé gítáyà tó ń ṣe dáa tó ń bọ̀ dáa tó ń dé inú ẹ̀rọ ọ̀gbọ́n bẹ́ẹ̀. wọ́n sì rọra páàkì ẹlọ́bàgì náà wọ́n gbèrè ọ̀rọ̀ wọ́n ìsanwó. Tábà wá sí pé ń lo òyìnbó ni àwọn wá ní ẹlikọ́pítà wọn máa ń káàkiri gbogbo gbèríko gbogbo òlu. Mẹ́bà nílé kan tó bá kí ni wọ́n ń sẹ́nu lé báyìí wọ́n sì wá bẹ̀. Àwọn detectives ló sì sọ̀kalẹ̀ wọ́n sì kó sí bẹ́ẹ̀ lónìí àárín kankan kó. Àwọn olè bẹ́ẹ̀ kó tó lè bá àwọn tí ó pè é háì àánà lẹ́bàá bẹ̀. Àtẹ̀jẹ́ àlùfíà. Àtẹ̀jẹ́ àlùfíà. Wọ́n yẹ fi kú dì máa. Wọ́n tún máa dẹ̀ jẹ́ ara wọn lẹ̀. Wà náà hánú. Àmọ́ ìwọ ọlọ́run gbọ́dọ̀ tó bí wáyé. Nusabbihu bihamdika. Àwa tiwa, a máa fọ̀ ọ́ mọ́, a sì máa yìn ìwọ ọlọ́run lógo. Wa nuqaddisu laka. A máa gbójú bà fún ọ pé ìwọ ọlọ́run tiwa. Ọlọ́run wá dán wọn lọ. Inni a'lamu ma la ta'lamun. Má jẹ́ má dùn bí mọ́ ọ́n. Bàbá agbóró bẹ́ẹ̀ ni àánú ayayayaya má dùn bẹ́ẹ̀ wọ́n wá gbé dáadáa. Qala inni
أعلم ما لا تعلمون أنا وأنا ولون إني إبي الله تمكي لرو أعلم ما لا تعلمون إنتي هو يجيني wákàtí sí yín ni mo fi kọ́ yìí tí mo fẹ́ dá lọ́gbọ́n pé ẹ máa sí gàdá láàrin ara yín ni èmi ọlọ́run ti bá ṣe nǹkan ọ̀rọ̀ èmi ọlọ́run kò lé púpọ̀ rí báyìí máa rí bẹ́ẹ̀ ni àmọ́ mo fi kọ́ yín lọ́gbọ̀n yẹn àti umar nabi Muhammad ẹ máa béèrè ìmọ̀ràn lọ́wọ́ ara yín ni ọlọ́run dá tí ó dá Ádámà ń jẹ́ Ádámà anabi Ádámà bàbá wa tó wá ń dúró kọ àfáàgbà alagbogbo agbésùn ọgọ́ba ọkọ̀ tí wọ́n ń jẹ́nu ọ̀wá ní kẹ́kọ̀ọ́ wúro Buhari Musa ọ̀pọ̀ púpọ̀ à ń bẹ̀ wájú àfàwà àgbà bá a ti ń ba lónìí. inú ayé kan tó ilé làwọn kan ìpínlẹ̀ àmàṣe mọ́lídìí ànẹ́bí mọ́ kéwù kan iná làwọn náà tó kéwù mọ̀lídìí jírú bàbá wa Ridwanullah alórí fún wa jòkó sí látàárọ̀ mọ̀lídìí tí bàbá wa Ndásálà tí wàá jòkó sí mọ̀lídìí tẹ̀yìn ìlàrí ọlọ́run mọ̀lídìí kábíyèsí rẹ̀ tó ti pé àwọn zillullahi fil ardi ni wọn ògì ọlọ́run ni wọn lórí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n bá bínú wọn ti jókòó yìí wàláhì ẹ̀yin àbá àgbà bẹ́ẹ̀ ọlọ́run ó sì máa bá wọn bínú kọ́dà kọ́ sọ bẹ́ẹ̀ lẹ́bùn ọlọ́run lọ́yà àná jókòó torí mọ́lídìí àmì bàbá sódà ìdí ni láńdọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run àná jókòó ní torí mọ́lídìí àmì kátó wá pé gbogbo àwọn àbá òní sátidé lọ́jọ́ ọjà ó ti yé wọn ẹjọ́ lọ sí àdúrà fún kínní ẹjọ́ ọ̀gá àbẹ́ ìdàgbà alùpàpọ̀ aládùúrà kínní àwọn àfa gbogbo wa lẹ́yìn wa àdúrà tòní ẹ máa ṣe ọlọ́run ọgbà gbogbo aláwájú kò tó tànẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam tára àbáwájú kò torí ẹbí bá tànẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà àwọn ọmọ ìyá wa ó máa rú àmbẹ́ni torí tànẹ́bù Muhammad ó ń dá fún bẹ́ni torí tànẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà ọ̀rẹ́ mi arọ tó yẹ kí bọ́dọ̀ bá díjà yẹn lè rún mọ́lẹ̀ òun náà wà lákàdé yìí torí tànẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam.